Alólóńgí ní ti gàjà o, lẹ́gúnlé olóńgí ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, máa yìí kò tiẹ̀. Iṣẹ́ àgbẹ̀ kì í ṣe ẹgbẹ́ ẹ̀sìn. Iṣẹ́ àgbẹ̀ kì í ṣe ẹgbẹ́ ẹ̀sìn. Tẹ́ bá wo ìwàásù ẹ máa take 1 hour lọ́la. Káwọn ọmọ ìjọ lè padà lọ́lé bó jẹ́ mẹ́rin la máa kó jẹ́ kakú mẹ́rin tó rí ṣe lẹ́nu ṣọ́ọ̀ṣì. Bó jẹ́ mẹ́rin bá a bá dẹ̀ kú ká tilẹ̀ kú ká máa lọ ká máa sin adìyẹ. Then ká mọ̀ pé à ń ṣe business. A lè fọ́mọ èèyàn ṣe business. Gẹ́gẹ́ bí tọ́pìkì ẹ̀ ń ṣe lọ lọ́la ń sìn. Agriculture is more prominent and nice and okay than you becoming a Christian. Or a church goer. A church goer. Okay, look at agriculture. Tó bá gbàgbàdo, tó gbé apple, tó gbé pear, tó gbé watermelon, tó wọnú wo lọ. Then tó dáko, tó gbìn, tó ṣe everything. Àgbàdo jáde, ugu jáde, ẹ̀fọ́ jáde, eléyìí jáde, tọ̀mú jáde. Good. Ká lórí 3 or 4 months. Wàá ti máa gbé báàgì kápá padà wálé. But in church ò rí bẹ́ẹ̀. Mu wá ọ̀tí téèyàn máa rí dòrò lórí ìdúró. Hey, this is too bad. Then lẹ́yìn ní ṣe èkó ti sáàkì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà téèyàn bá ti jẹ owó ilé 12 months. Téèyàn ti jẹ owó ilé 13 months. Ṣé o fẹ́ tàyàwó ẹ̀ fún láńlọ́ọ̀dù kó máa bá sùn bí? O dẹ̀ ṣe lọ rí bí, o dẹ̀ ṣe lọ sẹ̀lẹ̀, o dẹ̀ ṣe lọ Deeper Life, o dẹ̀ ṣe lọ Mountain of Fire. Ẹ jọ sá, kí ló tún kù fún ẹ? Orí nìkan ló kù. That's the problem, sir. So yẹn ni topic yẹn lọ́la yẹn tó bá fẹ́ gbọ́ kó gbọ́. Agriculture is far better than religion. Far. Because when you get to where you have the green farm, when you see your maize, when you see your millet, when you see your cocoa, when you see everything, you'll be happy. No pressure. But when you are going to church, you don't know whether the gimmick, the garlic, the trick, the pastor is the general overseer is not used for that day. And look at all the Nigerian Redeem and all these big churches. They go to bank because it is their mate that was the bank manager. They go there to borrow money. Even Lateran did the same thing to the bakery, everybody. Why do you go and borrow money to build a church? And you say church is owned by God. That's to say, God is not owned by God again, it's owned by an individual person. Then when you look at the church we are talking about, right from the beginning, it was a fraud. Even the first one that they used to colonize the Igbos and fool the Igbo till tomorrow, they said Roman Catholic Church. This church belongs to the Romans. Then the other one again, they said, oh, the only one that came now, this Presbyterian Church and Church of England. Okay, where is the Church of Nigeria where they make too much money? Any money they made here, they took it down there. Do you know it's very important for you to live in the village? On 4 acres of land. Scent leaf, bitter leaf, everything at the back of your house. Then even the local chicken, just have 10, male and female. Then the agricultural, then have it in the cage. All the product, all you are eating, the leftover, give it to the goat, give it to the dog fowl. Then before you know, you'll be fresh, there will be no shock. And your son want to go and write jam, sell to goat. Your son want to go and do this, sell 3 sheep. How you get there? But the church, you see Nigerians in the church on Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. What are they doing? So that's why the Lord said, tell them tomorrow. Tell them tomorrow that agriculture is more nourished and fine and better than religion, than Muslim, than Christian, than you going to Mecca. Look at the Mecca. That you're supposed to go once in your lifetime. But because all Nigerian workers are armed robbers, thieves, pen robbers, they go to Mecca 3 times a week, 3 times a month. What are they doing there?
And they will leave the place and come back to Nigeria and start stealing stealing Nigerian money. In Aso Rock and everywhere, they're all armed robbers. And you'll be saying, how can they? You just come from Hajj. You don't come from Mura. You just come from this. What are we? Who is fooling who? Who is fooling who? Then again, when you look at those people that went to Jerusalem, it's the same thing. Then let them know on your blog that agriculture is more far better than religion. Yes. Yes, sir. Okay. And start farming. Now you didn't wait for APC, PDP, and looking for result. Result is out. Result is not out. Look at the result of Obi. It's as bad as somebody who studied in Kenya. Look at the result of Atiku. All very chaos. Look at it. They are talking about Tinubu. Out of all these people, who has even held a good position more than Tinubu before? Tinubu is one of the best among the people. He was immobile. He was a governor. He was a senator. He was everything. Why Atiku was even vying to be the vice president, governor of a state, Obasanjo called him, because he was the owner of a PDP. That was what still giving him back into that. One day I will be president. You can't be president. During the time of Abuja, I said PDP is dead. And God cannot change his word. Even Obasanjo told his membership that the party is dead. Then why is he now supporting? Is Obasanjo a good politician? No. But so automatically, what you have to let Nigerians know, we should go back to base. We should go back to farm. So if we go back to farm, we will make the life will be meaningful. Not money from Yahoo, owó orí afẹ́fẹ́, owó orí ká lọ ra laptop, elétò ẹ̀ka ara laptop, àfẹ́ máa gbá géèmù ń bẹ̀ ṣe ICC ló fẹ́ gbá bọ́ọ̀lù àbí nínú kúrìjà àbí àwọn Ìbàdàn ló fẹ́ bá wọn àwọn kúrìjà àbí Abọ́lá babe àbí ICC gbogbo LGBT a ti padà sórí nǹkan tí ò lè last nǹkan wọn yóò ṣe é lẹ̀ dánmọ́ náà. Wóró gbogbo àwọn tó ti lọ sí nìbàdàn àwọn tó ti lọ lẹ́kọ̀ọ́ tó lọ everything àwọn Jákàndé tí bí àwọn Àgbàlájọ bí àwọn Sàròmí gbogbo wọn. Dẹ́tà àbá tó ṣọ́ra ṣe àmà tún gbọ́ pé Ọ̀tẹ́dọ́lá ti kú. Torí ìyẹn sì ayé ti dojú kọ at the end of the day. So bọ̀tí ó jẹ́jẹ́jẹ́ lọ́n ló ń lọ ní táìmì tí wọ́n ní Miss Road àwọn lè lẹ́yìn. Tó bá bẹ̀rẹ̀ ní ti pé ṣé ó ní oko gbàǹjà àbúkò náà. A ṣe ń lo pákó kọ́lé dọ́là náà. Tabara into Biggie, Ubeche, Afghani, and everything. But now everybody want to be a pastor. I'm like, okay. She all body one in down, okay. Kill and one okay. Yeah, they're not the way. Christianity is by you, I get gone. Anytime I'm only 24 hours with Christ, 48 hours with Christ. Say, Jesus, Moto Jesus, by Jesus, we can interview video 24 hours. Kill a land shake by you for 24 hours. Even when they go to governor state here for 24 hours. You only did 24 hours with Christ. Oh, you take 24 hours with Christ. I did go 24 hours with Christ. A Lion of Judah, 48 hours with Christ. You know, I'm going to learn real quick. You're joining. Going to learn about our Sunni Lele. Going to Yoruba out there. Good option, non share. Real quick. Shalambani, any. I like my logo real quick now. We should not know all this one we're saying. It's too barbaric. Nigeria will be okay, my brother. Okay, sir. Thank you, sir. Yes, sir. Baba, let us only part in video continue. Let's song pa Abuja. Budget, wọ́n pàdé road, wọ́n pàdé mosque, wọ́n pàdé gbogbo ẹ̀. Ṣebí gbogbo owó tó lọ sílẹ̀ Haúsá tẹ́lẹ̀ àtìlẹ̀ Guinea. Gbogbo wọ̀nyí wọ́n pín lábẹ́ Guinea. The biggest industry tó wà ní Kaduna, Abuja, Yola, everything. Mosque ni. Tó bá gbọ́ pé wọ́n fẹ́ ṣe project kan tó tóbi àwọn oníṣẹ́ kọ́lá gbogbo wọn bọ̀. Mosque náà kọ́. Wọ́n ní kankan náà ṣe wẹ́n ọjọ́ mẹ́ta yín sìn. Wọ́n ní Nigeria is one. Nigeria is not one. Wọ́n kan tó ń ṣe ní Kano ń sìn. It only to about 2,000 human beings. When no match you want to wọ́n ṣe wedding, wọ́n gbé bed, wọ́n gbé bag rice, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n sọ dowry ẹjọ́ sá. Ní ìlú tí èèyàn ti ń sọ̀rọ̀ nípa jet age tàwa yìí, ló ṣe ń bẹ́ anybody àwọn òkú ọ̀run, àwọn ìyàwó tó ti kú, àwọn aṣẹ́wó, àwọn ìta, àwọn máa gọ́vùnà kan rọ̀ jù wọn. Ṣé iléeṣẹ́ ló ń dálẹ̀ yìí àbí ilé ijó? Ẹ ó yẹ kó mú gọ́vùnà ìkan bẹ lórí ìdànù. Wọ́n ti ṣe irú ẹ̀ London state, wọ́n náà ṣe project àbíyè mímíkò. Àbíyè bó bá bíyè àwọn tó wà lẹ́kọ́ lọ́wọ́ máa bá wa ṣọ́ wọn. Ṣé a sì tún ní ìdánwò níbi tọ́rọ̀ dé ìlú sí? Ṣé a ní ìdánwò ṣá? Orúkọ tí gọ́vùnà yẹn lọ ṣe. Ṣé nǹkan tó ṣé ó tiẹ̀ consult rárá? That's to say that government has nothing to offer. It's as good as MOU. What is not Panadol?
Senepa Panadol. Abuja is a desert. Then what do you gain from desert? Nothing. Animal lives in the desert. Can you compare Abuja and Lagos? No. Even you cannot compare Abuja with Kutonu. You cannot compare. Then if they said Abuja is the center, Abuja is just to settle scores then. Because the Igbo owns Onitsha. Lagos owns by the Yoruba. Then the Abuja is losing. That's why they created Abuja. And all what is happening around Abuja is take money there and share. They only fly there in the morning, share money and come back to Lagos. No factory, no industry, nothing. It's only the Igbo has took over the whole place and with hotel. And the ritualists, everybody are there, having their days, having free things to do. So that's the problem. Abuja is a desert. Abuja cannot deliver Nigeria. There is nothing better we can get from Abuja. Everybody has to go to his own capital. So that is it. You can tell, you see how they bring cows and everything into the city, into the street. And even the blueprint, they didn't follow it. And look at all the ministers that are even head Abuja. They are more or less a fake human being. Even with Wike now, Wike will try. And even they are planning for Wike for October, for November and December. But they will fail. Because Wike will deliver. So you should be warned. Wike will deliver. Whoever tried this will use his son to pay. Nothing will happen. Wike is just trying to open the keg of Kankawan and he will succeed. I was outside there. So don't compare on what you are wearing no pussy. Wọ́n fi hàn mí, wọ́n wo no pussy. So no pussy tí wọ́n wò pápá kejì pé bí àwọn wo bá wọn wo bọ̀ tí wọ́n wò. So tá a bá nínú ìrìn àjò yẹn wọ́n fi hàn pé ìkan nínú àwọn méjèèjì. Ó ń palẹ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́. Automatically. So that very good that go ṣe to contradict country ó torí ẹjọ́ ẹni redeem kó má ṣe. Tó bá ní Ọlọ́run ò ràn lọ́wọ́ ní time tó Ọlọ́run ti ràn lọ́wọ́. Then I mo ya àwọn èèyàn tó ti tẹ̀ mọ́lẹ̀ tó ti tẹ̀ lójú fọ́tí pé àwọn tó fẹ́ gbàjọba lọ́wọ́ ní gbogbo time yẹn wọ́n ti kú tán. So then automatically àwọn ọmọ Akíntayọ̀ tó tẹ̀ wá dá mọ́ ọ̀tẹ̀ sọ́ńtà governors kí ló ń ṣe fún un. Ilé tó wà ní New York ìgbé pé gbogbo church tó kọ́ yọ gbogbo tó wà lábẹ́ ẹ̀kọ́. Wọ́n dẹ̀ ní kó lọ tún ṣe 2 years ago tó ló wà ní kí n sọ fún pé kó lọ fún àwọn ọmọ Akíntayọ̀ ní some little right now ẹ̀ ló lọ sóhun tó lòun ṣe àwọn ọmọ níṣẹ́ ìkọ́ tó lọ́wọ́ ayé àfọwọ́bà fílẹ̀ then automatically bóun ṣe ń ṣe yìí sí bóyá kó ti resign kó ti retire kó ti máa lọ lé then ọjọ́ wo ni òní tán á sùn ájí lójoojúmọ́ ọlọ́jọ́ kájọ́ ẹ̀dá òfin èsì so kó ṣọ́ra bí òun àti ìyàwó ẹ̀ ṣọ́ra ti fún gbàdúrà dáadáa ìdó tá a bá ṣọ́ra bó sì yàn ní wọn ní sọ̀kalẹ̀ kán gbófo lọ wọn máa gbẹ nìkan náà méjì. Bó ṣe wà yẹn kò ní lọ bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n ò lè gbé padà ọ̀lẹ́dọ̀ bá gbàdúrà o bí wọ́n gbé pósí tèmi wà náà máa sọ fún wọn bí wọ́n ṣe big deal bí wọ́n ṣe èmi náà gbàdúrà pé kí n mọ ọjọ́ tó máa kú so kí n lè rí fúnra mi kí n mọ ọjọ́ tó máa ṣe bá bàbá wọn mi ò bẹ̀rù kí ni bí àwọn rí pósí kú àwọn ìlú mi ò gbàdúrà wọn ní kọ́ náà fi pósí kú ẹ̀gbọ́n wọ́n fi rere hàn mí ṣé gbogbo ẹ̀ náà nígbà máa sọ lórí tẹ́lẹ̀ yẹ ẹnìkan kúrò ní Rhode Island ní sè ó wá sí Nàìjíríà àjọ wà lótẹ́ẹ̀lì ní August olúwadé ń ṣàlàyé fún pé kó má wá sí Nàìjíríà kó dúró ti ní 2024 kó tó wá bọ̀ wọ́n ní kí wọ́n gbé olúbàdàn máa kúrò bẹ́ẹ̀ kó gbàdúrà dẹ́n kó gbàdúrà dáadáa pé torí kò gbúdọ̀ wá ń sìn dẹ́n dábàdàn rẹ̀ tó lòun fẹ́ ṣe bá dà bẹ́ẹ̀ tó yìn bàjẹ́ náà fámìlì òfòwò ránṣẹ́ ó dé Nàìjíríà ní Monday yóò dẹ̀ kú ní tọ́sí ó padà wá ó bí ti fíṣàn yẹn so tó bá lè gbọ́ Isaiah 38 wọ́n ní kí èsì káyọ̀ máa padà mọ́ ló máa kú dẹ́n nínú ìrìn àjò náà ọjọ́ tí Ófínì àti Fíníásì àti Élì tó máa kú èmi òjijì náà ni wọ́n yí lóka 1 Samuel 4 1 Samuel 5 àyè 1 Samuel 3 ó níbi tó jòkó sí náà tó wà bá bí wọ́n ti gbá àpótí ẹ̀rí lọ ṣé bẹ́ẹ̀ yẹn náà lè òṣìṣẹ́ Olúwa nínú ìwé 4 Samuel 8 then 4 Samuel 9 and then 4 Samuel 10 ó ní ìwọ kọ́ náà kọ̀ èmi náà kọ̀ ìyẹn ọba fún wọn nígbà tó ní chapter 12 ó ní ó tún wá sọ fún mi pé ó ní mo ti ń lọ mo ti dàgbà ó ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ta ni mo gbé àgùntàn ta ni mo gbà ta ni mo yọ lẹ́nu ní my governance Adébóyè lè ṣọlú ẹ̀ náà kò sí pastor àjẹnàfàṣẹ Nàìjíríà ló lè sọ bẹ́ẹ̀ because they are too tribalistic they are too temperament àti self-centeredness àwa la wà ń bẹ àwa la ṣe ká bá ìjọba ká bá eégún jẹ ká bá alágbòdo onígbòro jẹ ká jẹ gbogbo ẹ mélòó la fẹ́ kó lọ sọ́run bẹ́ẹ̀
Many people. How many general overseers do they run to or not to go to farm? I don't see TV, I don't go church in America. What you do, I can't watch it. I'm a journey. But you are bam like you, bam like you. So you know, it's a big deal. You better not about the one on people see about Ibadan. Then post about Ibadan, go up and go 40 minutes to the Kusino. Then post Aláàfin bẹ̀rẹ̀ sí ijó ìgbà tó lọ sí kúrò bàbá náà. Ní ọkàn yìí. Ìwọ́n máa gbé tèmi náà máa gbé tèmi ò fi yọ anybody mo jẹ́ anybody go check ọwọ́ ẹ̀. If he is I will work for him to I go for 24 hours go to 24 hours mo fi ṣiṣẹ́. Mi ò lè sùn mi ò lè ṣe anything. Ṣé mo fẹ́ fi nǹkan mi kí n gbójú lé ní? Ta ló ní láìfù náà lọ́wọ́ mi? Amos 3 from verse 4 to 10. Then Deuteronomy 29, then first Deuteronomy 8:18. Ó ní nínú wa ó lè mú yóò gbé wòlíì dìde. So that is it. Wọ́n ti gbé wá náà ni. Ṣé wọ́n máa gbàdúrà? Títí April náà pé ní ògbàrà. April next year. Kò sí. Káwọn méjèèjì gbàdúrà. Kọ́lọ́n lè bá a yẹ. Ẹ̀sẹ̀ mọ́ yẹ kó wà òkè bí òde yẹ kò sí wàhálà. Ó ní amú olódodo kúrò. Báwo ni kú ṣe ń bá yàn lẹ́rù? Kí ló dé tí kú fi ń bá yàn lẹ́rù? Ṣé bá bá sẹ́dọ̀ ni wá? Àmọ́ pátá pàdé lọ́wọ́ náà ni. Iná ọ̀bọ̀dé ìfọ̀ tó ṣe ní ló máa dìtámì àwọn yẹn. Ẹ tó mọ̀ owó yẹ kó bẹ̀rù exams ṣe náà. Bẹ́ẹ̀ náà ikú wa. If you are reading your book, you go to your lecture, you see your teacher, you parley with your professor and everything. So automatically when you say the exam tomorrow, then bring the exam, let us write it and go. But if you are absent from class, virtually all the time, and you are not the one that wrote your wife, you are not the one that wrote your jam, come on, you're Àwa kí a tó lọ sí international, ẹ̀yà sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ Aláàfin. Wọ́n ní EFCC náà bá wọn tọwọ́ bọ̀, ìkànnì olú petition yẹn sí pé àwọn afọbajẹ yìí o, wọ́n sọ di bísínẹ́sì, owó náà ń gbà. Ẹ̀yin náà dẹ̀ mẹ́nu bọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́ Mèsì, àwọn afọbajẹ pẹ̀lú Ṣèyí Mákindé pé tí ẹ̀ńtẹ̀ẹ̀rin tẹ̀ ń wò yìí tí wọn ò bá tẹ̀lé ìpinnu Ọlọ́run lórí ẹ̀ tó bá lọ ṣe báyóbáyó kí lè sọ kó máa ṣẹlẹ̀ gan. Àwọn afọbajẹ yẹn wọ́n ti ní mẹ́rin máa kú nù wọn tẹ́lẹ̀ that was before I travel abroad last year. Àwọn méjì kan dẹ̀ ti kú dànù everybody lọ. Sórí nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó wọ́n máa dálẹ̀ láàrin ó tẹ̀ ti dálẹ̀ ọ̀rẹ́ ti ṣe pé rántí ọjọ́ tó bá sọ pé lọ́mú ṣe set of your mark kúndọ̀ ó kò kọ́kàn kó àwọn ọba lọ sórí track máa set of your mark go lẹ́yìn ká ọmọ ọba tó máa gba fẹ́ràn tó máa gba láàsì èdè bá dẹ̀ gba láàsì pé ó máa nà án àbúdẹ̀ máa ṣe ọba lórí ẹ̀ because gbogbo ẹ̀kọ́ sílẹ̀ tó ṣe yìí ẹ̀ bọ́ nǹkan tí ò lè ṣe nílẹ̀ Haúsá ló ṣe mẹ́yìn nǹkan tí ò lè ṣe nílẹ̀ Ìgbò ló ṣe mẹ́yìn because ó rí wa ó ti rí wa fi ó ti bá wa ni ó ti ṣe gbogbo ó ti rí wa fi it's okay but tó bá gbé ní sound ibi tí a ń sọ̀rọ̀ pé kí sound Aláàfin tó ló wá yàn tó ti fi hàn yín ló bá yàn ẹ jẹ́ kí àlàáfíà wà mẹ́ ó consult Tinubu ó consult Ọbásanjọ́ ó consult Àtíkù mẹ́nìkan wá politician tó ń fẹ́ fi síbẹ̀ nǹkan ni ẹni tó fẹ́ ṣe yìí ò tiẹ̀ ṣiṣẹ́ ìjọba kò ṣiṣẹ́ politics ní kò ṣe anything he is a very young dynamic young boy tall black and family wọn ò tí ì jẹ Aláàfin rí. tọ́lọ̀ fi hàn yín. ẹ̀ẹ́dẹ́gbà tó ń fẹ́ jẹ́ Aláàfin táìmù Awólọ́wọ̀ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe fi hàn níbẹ̀ so but òun nìkan yàn tó bá yàn bí Ọ̀yọ́ ṣe máa rí Ọ̀yọ́ máa dàbí Mecca Ọ̀yọ́ máa dàbí China ni even Ṣèyí Mákindé gbogbo orúkọ ẹ̀ ò lè parẹ́ ní ìwé ìtàn because ọba yẹn fúnra ẹ̀ máa lò 40 years tó bá ti yàn ṣùgbọ́n tó bá yan ẹni tẹ́jẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n sọ ní Hosea 8:4 ó ní wọ́n fi ọba jẹ ṣùgbọ́n kì í ṣe láti ọ̀dọ̀ mi ìníkọ́ ni màdàrú àti màkàrúrù ti wà á ti ṣe ní ti ní ọ̀fífẹ́ ó ti bó wa lọ́wọ́ àti rí gbogbo ẹ̀ ń sìn hòtẹ́ẹ̀lì nìkan ló kù kó máa kọ́ ó ti kóbìnrin yọ hòtẹ́ẹ̀lì nìkan ló kù kó kọ́ ibi tó máa kó wọn sí ó ti di fẹ́ lákejì ẹ̀rọ ti fẹ́ láti lọ bọ̀tọ̀ ní ti wọ́n ti kó àwọn obìnrin yọ ó ti zombi ló yẹ ká máa kọ fún sí torí nǹkan tó bá Yorùbá pọ̀ ju nǹkan tó ń kó lọ yẹn a ní ìṣòro ó dàbí kó fẹ́ ṣe wáyé kó fẹ́ ṣe jam kí bàbá yẹn sọ pé owó tó wà lọ́wọ́ fẹ́ lọ fi san dáwọ̀ ìyàwó kẹta bí ọ̀rọ̀ mi ṣe rí ni táyé oníbáyé bá ń yẹ ọ́ rọra bọ́nà rẹ bá dára ò rọra ẹ̀sán ògbóògùn o ṣé wọ́n ní ká má lò lórí ìgbà so kí Ọọ̀ni kí Mákindé kó jọ kó do the news kó fọ́lọ̀ wọn tí èmi wọn sọ Olúwa ti sọ gbogbo ọ̀rọ̀ yìí tán
bí wọ́n kó wọn wá mọ̀lẹ́ náwó sẹ́ni tó jẹ́. bàbá ẹ̀yin ni Ọlọ́run fi hàn sá. wọ́n bá kó wọn déwájú wọ́n kó wọn wá sí chọ́ọ̀chì máa ń náwó sí ẹni tó jẹ́ aláàfin. nínú wọn. bẹ́ẹ̀ ni kí Mákindé máa yọra ẹ̀ lẹ́nu. nígbà tó mọ ní Mákindé máa wọlé second time wọ́n máa ṣe gbogbo ẹ̀sẹ̀ tí wọlé náà then bọ́dẹ̀ ṣe máa end up join APC kò tí mo ṣe máa join APC. Mákindé ṣì ń lọ ó sí. lọ sí APC kò tí mo ti fẹ́ ṣe PDP èèyàn gidi tó tó yẹn kò lè jẹrà sí PDP náà. bàbá ẹ jẹ́ ká wá lọ sí orí ọ̀rọ̀ Israel àti. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.